وكثر ما أسباب طلب الرفقة وتأمينهم على أنفسهم واحدا يطيعونه. عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: لو أن الناس يعلمون من الوحدة ما أعلم ما سار راكب بليل وحده. رواه أبو داود. وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الراكب شيطان والراكبان شيطانان والثلاثة ركب. رواه أبو داود والترمذي والنسائي بأسانيد صحيحة، وقال الترمذي: حديث حسن. الحمد لله. وانا دلوي إني أقول أتنك تروما إبالة قلون ولا تدوسخ ابن وداع الغامدي وجدنا صحابة النبي محمد صلى الله عليه وسلم رضي الله عنه ولمن شاء الله صلى الله عليه وسلم صيبه: اللهم بارك لأمتي في بكورها. يوا الله في بكون سنو أتتجدي أوال أمامي في بكون فأوال أمامي nínú àtètè máa jáde wọn. Kéèyàn tètè máa jáde lẹni tó tètè gbájúmọ́ iṣẹ́ rẹ̀ tí ó máa fàsìkò ṣòfò ọ̀nbẹ nínú kẹtẹ́sì Islam tó fi kọ́ wa. Nídìí iṣẹ́ rẹ̀ wọ́n sì jẹ́ ẹni tó ṣe pé ọmọ lọ́kùnnùnù bí ekolo, òní tètè débi iṣẹ́, òní tètè gbájúmọ́ṣẹ́ rẹ̀, ó lè máa sùn kálé bí ọ̀rá. Kí ló dé? Olódìgbà tó rùn tó bá di pé gbígbóná rẹ̀ bá dínkù tí ì bá ṣọ́ra, kí lẹ́rù ń bọ̀ sí pé tó bá jáde nígbà tó rùn mú kankankan yíyọ lọ́yọ̀. Nítorí pé téèyàn bá ti kọjú mọ́ṣẹ́ yóò rí nǹkan míì kọjú mọ́. Iṣẹ́ ẹni ìdí rẹ̀ ló ti yẹ ká máa ní lọ́lẹ̀. Tètè dédi iṣẹ́ rẹ̀, tètè dédi igbá rẹ̀ tó ń tà. Má fi iṣẹ́ rẹ̀ má fi ṣàwàdà. Má jẹ́ ẹni tó ṣe pé á wà dédi iṣẹ́ rẹ̀ àní bá ń bẹ̀. Níjó ni ò ní di pé àwọn oníbàárà rẹ̀ do oníbàárà ẹlòmíì. Àwọn ẹni tí ń gbéṣẹ́ wá fún ọ wọ́n padà dẹni tí ń gbéṣẹ́ fẹ́ lòmíì. Àwọn ẹni tí ń bẹ̀ ń ṣẹ́ wọ́n padà máa bẹ lòmíì ṣẹ́. Tó bá béèrè ìdí abájọ, wọ́n sọ pé ńgbà táwọn wọ dé ṣọ́ọ̀pù ẹ̀yin ò tíì sí ṣọ́ọ̀pù tí agogo táwọn sì wá sí agogo 8 àárọ̀ ti lù. Wọ́n sọ pé báago 10 ó lù ẹ̀yin ò ní sí ṣọ́ọ̀pù tí. Ẹ wo ya dúró ẹni tó ti fẹ́ rajà tẹ́ǹtà nígbà táwọn ò rí yín pé kúkú sẹ́yìn nìkan lẹ́ ń tà, wọ́n ti rà lọ́dọ̀ ẹlòmíì. Tó bá ń sọ pé ó yẹ kó lè dúró dè ọ́ torí pé oníbàárà rẹ ni wọ́n, ìwọ ò fẹ́ kó dúró dè ọ́ ò sì fẹ́ kó rà lọ́dọ̀ rẹ. Ìdínú tó fi tètè wá sí ẹnu ìtajà rẹ níbi tó ń ti ń tajà. Ìdínú tó fi tètè wá sí ibi iṣẹ́ rẹ níbi tó ń ti ń ṣiṣẹ́. Lóòótọ́ tàbá tètè jí lọ síbi iṣẹ́ wa, tá jí tètè gba ìdí ọjà wa tá ń tà lọ, kò pé kí á tà ju iye tá tà lọ, kò sì pé kí iṣẹ́ tí wọ́n gbé wá fún wa kọ́pọ̀ ju iye tí ń bẹ lákọọ́lẹ̀ lọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ nu sábàbí eléyìí tó lu a máa fi lànà pọ̀ ẹrú. Wọ́n bẹ́ẹ̀ nu sábàbí tó lu a máa fi sànú ẹrú pé kó tètè máa di ẹnu sẹ́rẹ̀. Kò sí àǹfààní kankan tó fẹ́ mú nídìí kọ́ ọmọ tètè máa dẹnu sẹ́. Ìyẹn wà nísìn jẹ́ pé ọjà ló ń tà. Gbogbo àwọn èèyàn lọ́jà ẹni tó bá pẹ́ kó tó di kó sí ṣọ́ọ̀pù rẹ̀, ẹ rí i pé ńgbà tágo 8 bá fi lù gbogbo wọn ti wà níbi tí wọ́n ti ń tajà. Ẹ tà kẹ́ tètè dédìí gba yín lákọ̀ọ́kọ́. Ìwọ wà ní dé àfilágo 11 àbọ̀.
aago 11 àbọ̀ ní lójoojúmọ́ tó bá ti wá dé ó wá fọwọ́ lẹ́rán àwọn ará ọjà náà ti mọ̀ ọ́ wọn àpẹ yọwọ́ lẹ́rán olúwa lọ́la kójọ nítorí pé ọ̀kọ́jú mọ́sẹ̀ àwọn ọ̀ka sẹ́ǹkún tọmọ pé bó ṣe nígbà nì lórí àtẹ rẹ tó ń tà nígbà tó bá rọ́jà tà ọ̀nà ìdàpọ̀ ọmọ máa dọ́gbọ́n sí fáìn bàrà àwọn táwọn ti ń tajà látàárọ̀ lọ sọ pé ṣé mo rí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lọ́dọ̀ rẹ mẹ́rin wọ́n fẹ́ fi rán ọmọ kọ́ lọ́ba ń fi dákà wá ni àti wàá gbàjọ ó ti tó bí 15 wọ́n á sọ fún ọ pé owó tẹ̀ máa ń yá wọn ó ti pẹ́gbẹ̀rún 2 àbọ̀ oníbọ̀nbẹ̀ kò sí ní pé yóò jù bẹ́ẹ̀ gan lọ ìwọ ọ̀kọ́jú mọ́sẹ̀ tiẹ̀ wọ́n fi sẹ́ rẹ falẹ̀ ẹlòmíì ó lè ti débi títí ṣiṣẹ́ látàárọ̀ kùtùkùtù ṣùgbọ́n lè lọ jókòó kọ̀dọ̀ àwọn kan bí kápóbìnrin kan bẹ́ẹ̀ ń tòsí ọ̀dọ̀ wọn òun náà dilẹ̀ kí ẹbọ́kùnrin náà ṣe dilẹ̀ wọ́n lè pa àwọn fẹ́ra wọn àwọn ń bára wọn sọ̀rọ̀ wọ́n ń tagi ìwọ́tọ̀ ẹ̀kọ́ kọjú mọ́sẹ́ wọ́n ń lọ tagi tó ẹ̀kọ́ fìrọ̀ lẹ́gàn tagi ká tó pààrọ̀ kùtùkùtù tí wọ́n bá wá gbéṣẹ́ wá àwọn wàá wú ọ̀kan gbà wọn bá ti rí wọ́n gbọ́dọ̀ mẹ́kọ̀ọ́ mi lọ wọ́n máa sọ pé ṣe rí nǹkan tí ẹ̀yin tá a jọ wà ní ojú kan náà yín ṣe ó ń dùn ó jọ́tò wọn bá dàrú kí ló fẹ́ dàrú ó ti dàrú fúnra rẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n ò ṣe dúró ǹdí sẹ́ẹ̀ ẹni tí ń fẹ́ kó tètè bọ́ ń yẹ nǹkan wò ní ká máa ń kó bó wọn ò bọ́ ń bẹ̀ wọ́n bọ́ ọkọ̀ ńbóbìnrin tagi táwọn ó pè ọ́ tó fi lọ domi bátìrì síbi tó ń da engine oil sí tó ba engine jẹ́ mọ́ wọn lọ́wọ́ nígbà tó ṣe pọ̀ kọjú mọ́sẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló wà tó ṣe pé kàkà kó jókòó ń diṣẹ́ rẹ̀ kó máa retí wọ́n gbèsè wá wọn ní gbèsè wá wọ́n lè lọ jókòó ti rédíò ẹ̀ àwọn fẹ́ gbọ́ kókó inú ìwé ìròyìn èyí tẹ̀ ń ti ń gbọ́ látijọ́ yìí kí ló sọ yín dà kókó inú ìwé ìròyìn kọ́ ẹ̀kọ́ inú rẹ̀ ni akramakumullah bọ́pọ̀lọpọ̀ sì máa bàsìkò jẹ́ nù ẹ rí i pé ẹ̀yin alára tẹ́ fẹ́ rajà lọ́dọ̀ ẹ̀yin alára tẹ́ gbéṣẹ́ wá fún yàn tẹ́ bá ti bá nídìí iṣẹ́ rẹ̀ tẹ́ bá ti bá nídìí gbà rẹ̀ kíní kan tì yín yóò rún yín nú pé sílẹ̀ ìlọ ẹ̀kẹ́ máa dúró dè ẹni tí ọ̀kasẹ̀ rẹ̀ kún ẹ lọ sọ́dọ̀ ẹlòmíì kódà kó ṣe pé ọjà tó ń tìǹ tún wọ́n ju tẹ́lẹ̀ yìí lọ iṣẹ́ tiẹ̀ ní máa wọ́n ju tẹ́lẹ̀ yìí lọ ẹ gbà pípẹ́ lọ sí lọ́dọ̀ ẹni tó wà ní iṣẹ́ rẹ̀ ó pé yín dúkẹ́ máa retí aláìní kan sí yìí lọ. torí ẹ ká tètè máa já fáfá lẹ́nu iṣẹ́ wa ká tètè máa gbabi iṣẹ́ lọ á rí sọnù o tẹ́lẹ̀tẹ́lẹ̀ aago 10 lẹ́ẹ̀ máa jáde ńlé ẹ̀wọ̀n á ń fa aago 7 ẹ̀ fi ń jáde ńlé àwọn ìyàwó àtàrà lé wọ́n lè sọ yín lẹ́nu kí ló dé tó ẹ pé ẹ̀yin lẹ́ lọ tẹ́lẹ̀ ọjà ẹgbàsẹ́ mi gáàdì kún sẹ́ni ẹ̀ ní ṣe bí ìgbà tẹ́ gbọ́ ẹ tètè máa lọ sẹ́nu sẹ́yìn torí pé orí ń bẹ́ńbẹ́ orí ń bẹ́ńbẹ́ à ń bọ̀sibọ́sí àwọn ẹsẹ̀ kan tẹ́kọ́ ti fún ọ ní aago kan pàtó tó gbọ́dọ̀ dé gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe tíṣà wọ́n ti sọ fún ọ pé aago báyìí pàtó lọ gbọ́dọ̀ dé aago báyìí pàtó tó gbọ́dọ̀ dé o tó bá ti dé láago tó bá ti pẹ́ sáago wọ́n máa já nínú owó oṣù rẹ ni tẹmọkẹ lẹ́yìn ó yẹ kọ́kọ́ yàn lọ́gbọ́n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ti ń já owó oṣù rẹ ń ti lọ bí oṣù 5 ó tún kọ́gbọ́n náà lówó oṣù rẹ pé tó bá gba gbogbo ẹ̀ tí ó bá dín kankan kí lọ́ràn wọ́n tún ṣera rẹ̀ ń jàǹbá ṣe bí àwọn ń fi owó tí wọ́n ń já wọ́n ń fi hàn ọ́ létí ni pípọ́ yẹ kó sọ owó rẹ̀ ìmọ̀jì ó dín nítorí kó lè bá a rí fi ṣe nǹkan rí wọ́n á ṣe títí bí eré bí àwàdà wọ́n ń jẹ́gbẹ̀rún 5 ní owó oṣù rẹ̀ èló ló kù èló gan ló ń gbà ó rí i pé wọ́n ló ń kó bára rẹ̀ ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ṣe pé sẹ́ta bá là ń ṣe ká tètè máa mójútó àwọn ẹlòmíín wà tó yẹ pé wọ́n ń kọ́ àwọn ọmọ láwọn ilé ẹ̀kọ́ gíga ìwọ náà fúnra ara rẹ̀ ló kọ́ àkókò tó máa wá bá àwọn ọmọ iléèwé ti kọ́ tiẹ̀ wọ́n á ní tí iléèwé kọkọ̀ bọ́lá mu ìwọ fún àwọn ọmọ lákòókò tiẹ̀ eléyìí tó ṣe pọ̀ máa wá lẹ́yìn ìgbà tó bá wo àkókò táwọn olùkọ́ yòókù tán fún àwọn ọmọ àwọn àsìkò tó gbófo ìgbà tó lè ráyè nínú rẹ̀ láti máa wá àwọn àsìkò yìí ló fún àwọn ọmọ ó sì sọ pé ọmọ wa bá wọn ní yunifásitì yìí
lẹ́ẹ̀mẹ́rin láàrin ọ̀sẹ̀, ẹ̀ẹ̀mẹ́rin láàrin ọ̀sẹ̀, ẹ̀ẹ̀mẹ́rin gádẹ méjì, nítorí pé gbogbo ẹ̀ẹ̀mẹ́rin wákàtí kọ̀ọ̀kan ni wọ́n á sọ pé ó máa ṣe wákàtí méjì níjọ́ tó bá wá, wákàtí méjì níjọ́ kejì, ẹ̀ẹ̀mẹ́rin ó ti dẹ̀ méjì. kódà ẹlòmíì yóò sọ pé ẹ̀ẹ̀mẹ́rin gan ìjọ́ kan ni, ebi wákàtí mẹ́rin láàrin ọ̀sẹ̀ wọ́n máa ṣe wákàtí mẹ́rin tẹ̀léra wọn. wọ́n máa ti ń kó lọ́dọ̀ àwọn eléyìí wọ́n máa bọ́ sọ́dọ̀ àwọn eléyìí. wọn náà ló ní káwọn ọmọ ti dé school lágogo 8 àárọ̀, iná lẹ́kọ̀ọ́ ti bẹ̀rẹ̀, àwọn ọmọ ọlọ́mọ dúró títí agogo 10 òde. tí wọ́n bẹ̀rù Ọlọ́run, ó bẹ̀rù pé owó tó ń gbà yìí sọ lẹ́tọ̀ọ́ sí, nítorí wípé kò sí kọ́bọ̀ tó wà pò wá láyé yìí tá a lẹ́tọ̀ọ́ sí, tá a ní padà jẹ́jọ́ lórí ẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndàl qiyam. ó sì ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ yóò mú jẹ, ọ̀sẹ̀ kejì ó mú jẹ, ọ̀sẹ̀ kẹta ó mú jẹ, oṣù kínní kejì, oṣù kẹta táwọn ọmọ wa ṣèdánwò wọn á bẹ̀rẹ̀ sí ní kó àwọn ìwé ọ̀ràn kan wá fún wa, wọn á ní kí wọ́n máa lọ ṣe photocopy rẹ̀, gbogbo ẹ̀ ní kí wọ́n kà ó, gbogbo ẹ̀ ló bí wọn léèrè. kí n kàwé báwò, sáfẹ́ máa ka ìtàn ni, ibẹ̀ kọ́ wọn ní kọ́ kọ́ wa, sọ kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹn, ọ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́, ìdánwò kí wọ́n á lọ ṣe fún wa. ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rù Allah. tẹ́ ẹ bá ti jẹ́ ẹni tí mójútó sẹ́rẹ̀, ẹ gbọ́dọ̀ fàárọ̀ ṣòfò, ẹ gbọ́dọ̀ fàárọ̀ yín ṣòfò. gbogbo ẹni tí a bá ti rí nínú ìgbésí ayé rẹ̀ bí máa fi òwúrọ̀ rẹ̀ ṣòfò, ẹ gbà pé kò ní rí nǹkan gidi sí láyé. òwúrọ̀ pàtàkì púpọ̀, èèyàn gbọ́dọ̀ fòwúrọ̀ rẹ̀ ṣòfò. tó bá jẹ́ pé oníkálukú wa bá jáfáfá, a bá mójútó sẹ́ wa, a bá ń tètè ń dédìí rẹ̀, àní padà já sí ẹni tí ó tawọ́ ná, ẹni tí yóò máa jẹ, ẹni tí ó yanu dẹ̀tẹ́lẹ̀, tí ó máa látẹ́gùn, nítorí pé o ti ṣe ń tọ́tọ́, o ti ṣe ń tọ́ yẹ lásìkò tọ́tọ́ àtàsìkò tọ́ yẹ. Olúwa fi ìbùkún fáwọn àlùmọ́ mi o nínú àtètèjáde wọn, fi ìbùkún fún wa nínú àtètèjáde wọn. tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá rán ikọ̀ kan nínú àwọn ọmọ ogun ní sí ogun, tí wọ́n bá fi sí ogun rán ikọ̀ kan nínú àwọn ọmọ ogun, bí kí wọ́n gbé àwọn bàtálíọ̀n kan dìde, bí kí wọ́n lọ yanjú nǹkan kan níbi kankan, àbí gbogbo ọmọ ogun gan la Nábì gbé dìde, ba'athahum min awwali nahar, látàfẹ̀mọ́júmọ́ ni ó ti ní kí wọ́n jáde, látàfẹ̀júmọ́ ni wọ́n ti jáde, kìí ṣe pé wọ́n sùn kalẹ̀. ẹ̀yin náà máa wò bọ́lú wa ṣe dá wa, tí ẹ̀ bá tètè jára máa ń tọ́ fẹ́ ṣe látàárọ̀ kùtùkùtù, yọpẹ̀ kó tó di pé ìrẹ̀wẹ̀sì ọkàn báyìí. èèyàn máa ṣe pẹ̀lú pé ara èèyàn dá sánsán, yàtọ̀ sí kọjá pé èèyàn ti fi gbogbo àsìkò ráre, gbogbo ọjọ́ ti lọ mọ́yàn lọ́wọ́. èèyàn lè má ti débi tí wọ́n ti ní kéèyàn jíṣẹ́, téèyàn ti máa wọ́nà àti padà. torí ẹ̀ tánàbí sallallahu alaihi wasallam tó bá fi sí ogun rán ikọ̀ kan nínú àwọn ọmọ ogun, àbí gbogbo àwọn ọmọ ogun, láti àfẹ̀júmọ́ ni ó ti ní kí wọ́n gbéra. Sakhr, ẹni tó gba àdéhìí wa, Ibn Wada'a al-Ghamidi as-Sahabi, òun náà jẹ́ oníkàràkátà. Sakhr ó jẹ́ oníkàràkátà, òun náà ṣàǹfààní lára àdéhìí. Tánàbí sallallahu alayhi wa sallam ni Allahumma barik li ummati fi bukuriha, wọlúwa bá mi fìbùkún fáwọn àlùmọ́ mi o nínú àtètèjáde wọn. Sakhr yìí ẹni tó gba àdìsí yìí wá, wọn lọ́jọ́ oníkàràkátà. Fakana yab'athu tijaratahu awwal an-nahar, wọn ní ọjà rẹ̀ tí ń rà, ọjà rẹ̀ tí ń tà láti àfẹ̀júmọ́ ló ti máa ń kó ọjà rẹ̀ jáde. bá ti parí àsùbá yóò ti kó ọjà rẹ̀ jáde. eléyìí tó túmọ̀ sí wípé kò fi sẹ́rẹ̀ kò fi falẹ̀. fa athra, eléyìí wá sọ di ẹni tó lọ́rọ̀, eléyìí sọ di ẹni tó lọ́rọ̀. wa kathura malu, owó rẹ̀ pọ̀. torí àwa náà ọ̀nà là ní o fún gbogbo ẹni tó bá fẹ́ là, ọ̀nà àti ríṣẹ́ ni fún
fún gbogbo ẹni tó bá fẹ́ rí ṣe ọ̀nà àti nílọsíwájú ni fún gbogbo ẹni tó bá fẹ́ nílọsíwájú torí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí nǹkan kan tí ó sàlùmọ́ rẹ̀ láǹfààní láyé ń bí àbí lọ́la gbẹ̀ndàl qiyam àfi kó ti fi mà wá kò sì sí nǹkan kan tí ó ní wá lára láyé ń bí àbí lọ́la gbẹ̀ndàl qiyam àfi kó ti hàn wá létí nípa rẹ̀ gbogbo ẹni tí ń fẹ́ lọ síwájú ń di iṣẹ́ rẹ̀ gbogbo ẹni tí ń fẹ́ ìdàgbàsókè nídìí iṣẹ́ ń ṣe rẹ̀ gbogbo ẹni tí ń fẹ́ kó lówó gbóhùn lọ́wọ́ sókè ẹ máa yára jáde láti lọ tètè mójútó sẹ́yìn ẹ má ti torí rẹ̀